Ẹ̀yin aráalé, àtúndé o lọ wákàtí yìí o gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò wa Yorùbá wa níbi tá a ti máa ń ṣàgbéyẹ̀wò gbogbo oríṣiríṣi nǹkan lábala àmọ́ ní ti tòní abala oúnjẹ ilẹ̀ wa ò ní a fẹ́ ṣàgbéyẹ̀wò àwọn iléèwé tí yóò mọ ṣètò oúnjẹ ilẹ̀ wa wọ́n ti wà ní kàlẹ̀. Ohun tí wọ́n fẹ́ sè láàárọ̀ yìí wọ́n fẹ́ ro ẹ̀fọ́ bí mo ṣe ń wò dà ń pẹ́ ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ àwa tá bá mẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ ni àwọn ọmọdé ìfẹ́ rò ẹ̀rí wọ́n ti múra wọ́n ti dúró àwọn èròjà tí wọ́n fi sè nìyí wọ́n fẹ́ já sí irú òní epo ìrọ́jú ọbẹ̀ òun rèé iyọ̀ amóúnjẹdùn edé abẹ́ẹ̀rí nǹkan òní ata tí wọ́n ti wẹ́ lélẹ̀ tí wọ́n fi sí wọ́n fẹ́ràn sí àwọn ọmọ yìí wọ́n mọ ọbẹ̀ sọkọyọkọ̀tọ̀ sí wọ́n tún fi pọ̀nmọ́ sí àtàlùbọ́sà tí wọ́n ti gé tí wọ́n bá wá ro ẹ̀fọ́ tán rí nǹkan báyìí ẹ̀kọ́ tútù tí wọ́n fi jẹ ẹ̀fọ́ wọn òun nìyí. Iléèwé tí mo wá ń perí St. Teresa's Basic School Òkè Àdó kí lorúkọ rẹ sọ orúkọ rẹ fún wa. Orúkọ mi ni Ọ̀tánibọ́lá Ọlámídé iléèwé tí mo ti wá ní St. Teresa Mímọ́ Òkè Àdó Ìbàdàn. Orúkọ mi ni Adéyẹbá Bísádé iléèwé tí mo ti wá ní iléèwé Teresa Mímọ́ Òkè Àdó lọ́sọ̀ọ̀sánù. Ẹ káàbọ̀ sórí ètò. Ní báyìí àwọn ọmọ náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní kánmọ́nkóbó láàrin ìṣẹ́jú àáyá oúnjẹ ó délẹ̀. Ǹjẹ́ kẹ́tì ẹ̀wá tó mọ ṣe oúnjẹ ọ̀ngàn ǹjẹ́ ò lè ṣàlàyé àwọn ìpele tí a fi ro ẹ̀fọ́ náà. Bá a ṣe máa ṣe ni tómi bá ti gbóná a máa domi sórí ẹ̀fọ́ yẹn tó bá ti wá rọ̀ a máa gbé pọ́ọ̀tì nílé lọ a máa da epo sórí iná epo yẹn bá ti wá gbá dáadáa máa da àlùbọ́sà lé lórí a máa da arú sí a máa da mọ́bẹ̀dùn sí iyọ̀ tó bá ti wá dà sí a máa da àwọn ẹran pọ̀ mọ́ ẹja tí àwọn yẹn bá ti wá mọ́ta a máa kó bẹ̀ tó bá ti wá mọ́ta dáadáa tá a bá fẹ́ yọ sínú abọ́ kan tá a bá dẹ̀ fẹ́ yọ a máa fi sọ máa da ẹ̀fọ́ yẹn sí a máa wá rò pọ̀ a máa kọ́ fẹ́ mẹ́rin ìṣẹ́jú mélòó ló ti jiná.
ó ti jiná a fẹ́ sọ nísìn. ẹ̀kọ́ tá a fẹ́ fi jẹ́ lélẹ̀ ẹ̀kọ́ tútù tá a fẹ́ fi jẹ́ lélẹ̀. ẹ mọ̀ kú iná dídá látàárọ̀. ẹ kú iná dídá o. mo rí i pé gbogbo ẹ ti sọ kùtù yọ̀yọ̀ ọbẹ̀ ti délẹ̀ ẹ̀fọ́ rírò ti délẹ̀ ẹ wá jẹ́ ayọ̀jú ọbẹ̀ wò. eléyìí kọjá bẹ́ẹ̀ o ó sọ kùtù wọ̀wọ̀ gbáà ni o. abẹ́ rí nǹkan ọlọ́bẹ̀ ló lọ́kọ ṣé ẹ̀kọ́ tí ẹ bù sí lẹ́gbẹ̀ẹ́ lélẹ́yìí. kí ló wá kù báyìí ká ẹ bù sáwo àbí ọya ẹ káwo wá ọya ẹ káwo wá o. ìwọ ọmọ èèyàn ìṣe mi. sódà àbẹ́ẹ̀rí séèyàn lè sọ pé irú ọmọdé yìí ló ṣe ọbẹ̀ yìí ọkọ tó bá fi ọ ó ti soríire o adúpẹ́. ẹ̀yin aráalé ẹ rí nǹkan báyìí bí ẹ wò wọ́n ẹ wo ọbẹ̀ tí wọ́n sè. ẹ̀yin ìyá wa nílé ẹ̀yin òbí wa ẹ mọ̀ bá wa ṣe rí wípé ó ṣe pàtàkì ó ṣe kókó ká máa jẹ́ kí àwọn ọmọ wa kí wọ́n máa rí ohun gbogbo tá a bá ń ṣe. nígbà tí ọmọ bá mọ oúnjẹ sè ṣébi yóò parú ọmọ bẹ́ẹ̀ bóyá ìyá rẹ̀ ló sáré lọ bì kan tó kò wọn àtàwọn àbúrò rẹ̀ àbí àwọn kan nílé kíákíá ni yóò ṣe lọmọ náà yóò sóúnjẹ. àti wípé tóun náà bá tún lọ síbi ibòmíì tó lọ sílùú òkèèrè àbó lọ iléèwé gíga kò ní sí pé yóò mọ rárá jẹ ṣe rí báyìí ṣètàgbàlagbà náà bá fẹ́ ṣe yóò wá ṣe jù báyìí lọ bí kò ní ṣe jù báyìí náà lọ. ẹ káre láyé o ẹ ṣoríire o ẹ dàgbà o. a kú ìjókòó a kú àtàárọ̀ àwọn ọmọdé wọ́n ti so oúnjẹ tán wọ́n ti ru ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ irú ẹ̀fọ́ wo lẹ́lẹ́rù náà ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ ọ̀dà ń pẹ́fọ́ ẹlẹ́mìí méje ni òní wọ́n ti gbé síwájú àwọn àlejò wa tí wọ́n bá wa yẹ̀ wò wọ́n ti fẹ̀kọ́ tútù sí lẹ́gbẹ̀ẹ́. àwa fẹ́ gbọ́ látẹnu àwọn dádì wa àti àwọn mọ́mì wa báyìí bóyá ẹ̀fọ́ náà ó sọkọ yọkọ̀tọ̀ àbí kò tiẹ̀ dùn rárá. ẹ jẹ́ ká gbọ́ látẹnu yín o ó yá o. ṣe ẹ̀fọ́ nìkan ní káyọ̀ wò. gbogbo tẹ́ ẹ fẹ́ yẹ wò ni. tó yẹ ẹ̀fọ́ yẹn nìkan. bóò ni wọ́n ṣe sí. táwọn ọkọ náà akọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbétò ìsílẹ̀ wọ́n ṣe tí wọ́n fẹ́ kí àzálẹ̀ wa kó parun torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn ọmọ Yorùbá máa rírun nǹkan báyìí wọ́n nígbàgbọ́ ní oúnjẹ àwọn oúnjẹ òyìnbó àwọn oúnjẹ fíntífíntí nìkan wọn ò ní mọ̀ pé oúnjẹ àwa gangan ní oúnjẹ ìṣẹ̀dálẹ̀ wa tó yẹ ká máa jẹ àwọn ọmọ yìí gbìyànjú o wọ́n tó wá jẹ́ ẹ̀fọ́ lásán náà ṣe wọ́n ṣe ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ gan ń ṣe ẹ̀fọ́ lásán ó tún jẹ́ oògùn fún ìlera wa tó yẹ ká máa jẹ wọ́n sì tún wá sí mágí wọn o àbí amóúnjẹ dùn wọn kò pọ̀ jù iyọ̀ wọn kò pọ̀ jù wọ́n gbìyànjú níwọ̀nba ọjọ́ orí wọn a sì tún lu àwọn olùkọ́ wọn lọ́gbẹ̀ẹ́nu pé wọ́n ṣe wọ́n kú iṣẹ́ takuntakun Ọlọ́run ò ní pè wọ́n nípa o ẹ ṣé. Gẹ́gẹ́ bí ọjọ́ orí àwọn ọmọ yẹn ká ní pé ká wò ó a rí pé tó máa ń dá wàhálà nínú ẹbí wo ni oúnjẹ sísè
pàápàá jùlọ irú èmi tí mo jókòó yìí ẹ fẹ́ràn oúnjẹ. oúnjẹ nọ́mbà 1 o bá délé tí wọ́n ń bá mi fi oúnjẹ ṣeré wọ́n ń wá ìbínú mi nìyẹn. á dẹ̀ rí i pé wọ́n ní kékeré lèèyàn ti máa ń pa ìtàn ìrókò pé tó bá dàgbà tán apá ò ní ká. Ọ̀pọ̀lọpọ̀ lénìí ohun tó ń da ìdílé wọn rú ni pé wọn ò kọ́ wọn gẹ́gẹ́ bí a ti ń ṣe oúnjẹ. Wọ́n á máa lọ pé ń búùkù fún oúnjẹ, wọ́n á máa lọ búùkù fún oúnjẹ, wọ́n á máa gbé wá sínú ilé èyí tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Mo rántí ìgbà tí mo wà ní ilé ìwé tí mo wà ní ilé ìwé nínú ọgbà ọ̀pọ̀lọpọ̀ ló máa ń lọ ra oúnjẹ tí wọn ò mú oúnjẹ sí rárá, wọn ò kọ́ wọn ni pàápàá jùlọ láti ilé ìwé wọn wá. Tàbá ní ká wá wo àwọn oúnjẹ tí àwọn ọmọ yìí ṣe wọ́n lẹ́fọ̀ wọ̀rọ̀wọ̀, ẹ̀fọ́ ìbílẹ̀ pápátá ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ní òde ẹ̀mọ́ ẹ̀fọ́ yìí tó ń jẹ́ wọ̀rọ̀wọ̀ yìí. Mo wú mi lórí gẹ́gẹ́ bí àwọn ọmọ ìbí wọn ṣe ṣe àgbékalẹ̀ oúnjẹ yìí. Wọ́n ro ẹ̀fọ́ yẹn, ata ò jájú, epo ò jájú, epo ò lọ́lọ́tọ̀, ata ò lọ́lọ́tọ̀. Gbogbo tó ń dẹ̀ sí gẹ́gẹ́ bí mo ṣe tọ́ wò ló lọ rẹ́gí. Magí náà ò pọ̀ jù ní inú ẹ̀fọ́ yẹn nígbà tí mo tọ́ wò. Wọ́n sì ní títọ́ wò ní èèyàn fi máa ń mọ àdídùn oúnjẹ. Wọ́n sì tún rọ àwọn olùkọ́ wọn pé kí wọ́n tún máa tẹ̀síwájú àti síwájú sí láti máa fi àwọn ọmọ yìí láti máa fi wọ́n lé ojú ọ̀nà. Ọlọ́run ràn àwọn olùkọ́ wọn lọ́wọ́ o. Ilé ìwé yín ò ní dàrú o. Ọpọlọ ẹ̀yin ọmọ náà kò ní dọ́bà o. Mo gbàdúrà fún yín. Ó dẹ̀ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yín. Ó dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní African Network Children TV. Àdúpẹ́ lọ́wọ́ fún àgbékalẹ̀ ètò yìí. Ọlọ́run máa ràn wọ́n lọ́wọ́ síwájú àti síwájú sí iléeṣẹ́ wọn kò ní jóná o. Thank you. Ẹ ṣé púpọ̀. Gbogbo wa la ti gbọ́ wọ́n ní béèyàn bá ń dárin bórin ọ̀hún ò bá dùn òun náà ń fi ti ara ẹ̀ gbọ́. Àmọ́ a dúpẹ́ pé orin táwọn ọmọdé yìí dá nípa ọbẹ̀ tí wọ́n sè ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́, a dúpẹ́ pé àwọn tí wọ́n bá wa ṣàgbéyẹ̀wò rẹ̀ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ọbẹ̀ náà dùn ó lárinrin tó sì mú wọn ó wú wọn lórí láti ṣe àdúrà ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ọmọdé yìí. Ọ̀rọ̀ ẹnu títí wọn àti ìwúrí ètò tí olùdásílẹ̀ iléeṣẹ́ African Children Network TV tán ti ṣe kalẹ̀ ń ló mú kí wọ́n wò pé irú àwọn ọmọ tó ṣe dáadáa báyìí ó yẹ kí wọ́n gbé ẹ̀bùn relé. Nípasẹ̀ ìdí èyí oríṣiríṣi nǹkan ni wọ́n ti kó sínú ẹ̀bùn náà o. Abẹ́ẹ̀rí ìrẹsì, ẹlẹ́rìndòdò, ìwé àjákọ àtàwọn nǹkan míì náà ló tún wà nínú ẹ̀ ṣe ti rí báyìí. Àwọn ọ̀sán panu lóríṣiríṣi gbogbo ẹ̀ ló kún bẹ́ẹ̀, gègé ìkọ̀wé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ká gbé fún ọ pé ó ṣe dáadáa láti iléeṣẹ́ African Children Network TV àtiwọ́ náà ẹ mọ̀mọ̀wé yín o. Bákan náà wọ́n ní ká fún yín lélẹ̀ náà ẹ fi ṣe ohun ìrìnsẹ̀ ẹ fi jíṣẹ́ fún àwọn olùkọ́ yín nílé. Àfàkókò yìí náà lu olùkọ́ wọn lọ́gọ ẹnu yóò mọ̀ ju yín ṣe o. Àrínilódì àbẹ́rẹ́, àrínilódì àbẹ́rẹ́, àrínilódì àbẹ́rẹ́ orúkọ ẹni lọ́wọ́ ara ẹni. Ọláyínká Àlàbí lèmi jẹ́. Títí ìgbà míì tá a tún mọ́ pàdé ó dìgbà o.